Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ń wò wá káàkiri àgbáńláyé nílé ní tàbí lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ kóòtù jíire gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo yín pátápátá ni mo kí o. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní dí àníròhùn gbèsò ní bí ó ṣe bí ọmọ. Ẹ̀yin tẹ wà lókè òkun ẹ kórè oko délé o. Ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ti kọjá kákọ̀ máa fọwọ́ yẹpẹrẹ sọ báyìí nítorí wípé ó ti kúrò ní kékeré ó ti fẹ̀jú kẹ̀kẹ́. Èmi mọ̀ wípé there is something between kábíyèsí ọba Olúgbọ́n àti kábíyèsí ọba Soun Ogbomosho mo mọ̀. Nítorí wípé ní ìgbà kan tí kábíyèsí ọba Soun Ogbomosho tí wọ́n ti ń pe town hall meeting, ìgbà yẹn ni kábíyèsí ọba Olúgbọ́n ni wọ́n ti fún wọn ní rìgá tí wọ́n dá wọn lóhùn tí wọ́n sọ. Ìgbà yẹn ní iṣu ìjà ṣẹlẹ̀ pé àwọn ibì kan wà tí kì í ṣe Soun Ogbomosho ló lágbára àti pàṣẹ débẹ̀. Kí dẹ̀ nìdí? Ìdí rèé nínú ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n tí wọ́n sọ nínú fọ́nrán fídíò wọn tí mo máa play fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fọ́nrán fídíò yìí délẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá mi like, ẹ comment, ẹ share fídíò yìí. Àkọ́kọ́, nǹkan méjì ló ń fa wàhálà l'Ógbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wọ́n rí view kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí aṣáájú tó fẹ́ nǹkan tó dáa tí ó sì ní fẹ́ àbùkù tí wọ́n máa tàbùkù bá. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti ń rí gẹ́gẹ́ bí wípé ọ̀rọ̀ ẹ̀sìn ló fi ń takò kábíyèsí chief imam Ògbómọ̀ṣọ́ ìyẹn imam Toliat. Débi pé gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè tí wọ́n sì jẹ́ mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti kó ara wọn sẹ́yìn chief imam. Mò ń bọ̀ lápá abẹ̀yẹn mi ò tí ì dé rárá. Ṣé ẹ mọ̀ wípé olóyè Máyégún bàbá ṣe ayọ̀ ṣeun ni wọ́n pe press conference lánàá. Máa gbé fọ́nrán fídíò yẹn mo máa rí pé mo wá press conference táwọn náà sọ máa gbé wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n tí wọ́n sọ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ o. Ọwọ́ gẹ́gẹ́ ní ṣáájú ijó, orin ní ṣáájú ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ní ṣáájú ìjà, ìjà ní ṣáájú ogun. Nínú ọ̀rọ̀ kábíyèsí ọba Olúgbọ́n wọ́n sọ pé kò sọ̀rọ̀ ọjà ńlẹ̀ o, kò sọ̀rọ̀ ọjà ńbẹ̀, ọ̀rọ̀ ọjà lélẹ́yìí o. Wàhálà tó dẹ̀ máa fà ó máa fẹ̀jú kẹ̀kẹ́ gidi gan ni o. Nítorí gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n tí wọ́n sọ nísọ bíi pé ẹni mà ti wáyé onínàgún náà ni ó mà ti padà rẹ̀. Àwọn lè sọ bí ọba Afọlábí Gándì bó ṣe gorí àpèrè wípé kò ṣẹ̀yìn àwọn. Àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí ní gbé àwọn fọ́nrán fídíò tí pásítọ̀ Adébóyè táwọn náà sọ jáde wọ́n gbé jáde wá. Ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ já wò náà. Ọba wo ni paramount ruler tó pàṣẹ dé orílẹ̀ Ẹ̀gbọ́n? Ṣé kì í s'Ògbómọ̀ṣọ́? Ohun tó wà ń bẹ̀ nìyẹn náà pẹ́. Nítorí èmi ò rí ìjà kankan láàrin ọba orílẹ̀ Ẹ̀gbọ́n àti Soun Ògbómọ̀ṣọ́ tí ò bá ti kojú ìjà èmi ju ẹ̀wọ̀ ojú mi lọ o. Oníbẹ̀ẹ́bẹ̀. Ẹ wo bí torí ọlọ́fọ́ ẹ wá lọ́wọ́ fọ́nrán fídíò ọ̀rọ̀ tí kábíyèsí ọba orílẹ̀ Ẹ̀gbọ́n tí wọ́n sọ. Lẹ́yìn ẹ gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ Adébóyè táwọn náà sọ lórí kábíyèsí ọba Afọlábí Gándì. Everything kábíyèsí is doing. Èmi ò tí ì rí nǹkan tí ó bàjẹ́ lójú tèmi o. A lè fi yan jóyàwòdì kó má lè gbẹ́dìyẹ o. Àṣẹ lọ́ba ń pa ẹnìkan yìí ń dábàá. Territory tí ọba bá sì ní àti pàṣẹ dé, ọba lè pàṣẹ dé territory yẹn náà. Okay, ẹ jẹ́ kí n fi ṣe example. Ní ìlú Ẹ̀gbá, ẹ rí i pé mo máa nífẹ̀ẹ́ àti fi ìlú mi ṣe example gan. Ní ìlú Ẹ̀gbá, Aláké tilẹ̀ Ẹ̀gbá, òun ni paramount ruler Ẹ̀gbá. Nínú history Ẹ̀gbá, wọ́n gbà wípé òun ló dé gbẹ̀yìn ní Òwu Ẹ̀gbá. Kí ọba Olówu tìlú Òwu Ẹ̀gbá
kó wá ran Aláké ilẹ̀ Ẹ̀gbá kó ràn án lọ́wọ́ láti dórí ipò kó ṣe àtìlẹ́yìn fún tó máa sọ wípé nítorí pé òun ṣàtìlẹ́yìn fún Aláké tilẹ̀ Ẹ̀gbá yẹn kò ní jẹ́ paramount ruler lórí òun. Kábíyèsí ọba orílẹ̀ Ẹ̀gbá wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn gan-an mo fẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ gbé yẹ̀wò àti gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kábíyèsí ọba Soun ti Ògbómọ̀ṣọ́ tó bá wá lẹ́yìn ètò eléyìí máa wá gbé ọ̀rọ̀ tí Máyégún tí wọ́n suspend lẹ́yìn tí wọ́n suspend wọn àwọn náà kọ̀wé fi oyè Máyégún yẹn àwọn náà kọ̀wé fi pò ẹ́ lẹ̀ ẹ lọ wo fọ́nà fídíò yẹn ẹ má jẹ́ gbà ẹ lásìkò púpọ̀ Olúṣọlá Olómi Ẹgbọ́n lórúkọ mi tẹ bá ti ń wò ẹ like ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ó túnbọ̀ rèé o lágbolé lọ́balọ́ba. Olúwa Elédùmarè tó fún wa ní àǹfààní tí gbogbo wa fi wà láyé tá a wà láyé. Mo fẹ́ kí gbogbo wa kọ ọ̀kọ̀ọ̀kan dájú lẹ́yìn. Kò ń ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ o, ọ̀rọ̀ ìgbéga ni, ọ̀rọ̀ ìtùnú ni. Orí ọ̀fẹ́ lọ́lọ́run fún àwọn àtàwà lórí ìtẹ́. Bí o bá yàn kankan jà o, tó bá tú àkókò kan, mo fẹ́ kí gọ́vnà Ṣèyí Mákindé ẹ má gbọ́ mi o, wọ́n wà lórí ìdúró, màá wá sọ bí ọba Ghandi ṣe débẹ̀ tí ó ṣẹlẹ̀ mi. Kábíyèsí o. Mi ò ní tí sọ́ọ̀sì o nítorí àwọn kan sọ pé wọ́n dìtẹ̀ wọn á dìtẹ̀ bí ò dìtẹ̀ anybody o bí ó ṣe débẹ̀ èmi ọba Francis Olúṣọlá Olúgbọ́n tilé gbọ́ kò ṣẹlẹ̀ ní. Kábíyèsí. ṣé mo pé mo kọ́ ti gómìnà ṣùgbọ́n ẹnikẹ́ni tó lọ bá lò láti lè gbéyàn sórí ìtẹ́ ó wọ náà ni àtiwọ́ tó lọ lò àtẹni tó wà lórí ìtẹ́ àánú la rí bá. ṣé ipò tá a wà yìí wọ́n ń ṣe pé ìgbéraga kọ́ lèèyàn fi ń ṣe é. mo ti lọ́ọ̀yà Àgàdá ní ìlú Ògbómọ̀ṣọ́ yìí lágbègbè yìí ìgbà tí mo dórí oyè àìmọye àwọn mi àbọ̀ sórí rédíò wọ́n bú mi bí ò ní sọ̀rọ̀ o. Ìgbà tí mo jọba tán màmá wá bẹ́kùbẹ́kù kiri. For 6 months fún oṣù bíi mẹ́fà wọ́n lọ sórí rédíò wọ́n bú mi ṣùgbọ́n àwọn tó ń bú mi lẹ́yìn àwọn náà ti di ọ̀rẹ́ mi. Sẹ́rí tí Ọlọ́run bá ti gbèyàn sípò tó bá jẹ́ Ọlọ́run ló ń gbé ẹ sípò á tì ẹ́ lẹ́yìn kò ní tì ẹ́ lójú. À ń sọ pé Ògbómọ̀ṣọ́ zone Ògbómọ̀ṣọ́ la 5 local government o. Ẹnìkan òun jọ wà dé ẹni tó bá mọ̀ mí káàkiri gbogbo Nàìjíríà wọ́n á ní Olúgbọ́n àtijọba àpapọ̀ àtijọba state wọ́n á ní kò láìkí títì ní òun kò ní gbọ́ kò ní gbà. Èmi o ṣebí Kìrìsìtẹ́nì ni mí bàbá ti tèmi pásítọ̀ ni ṣùgbọ́n àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì kí ni ogun ẹlẹ́yàmẹ̀yà gbogbo wa dín iṣẹ́ tá a wá ṣe fún Ẹlẹ́dùà àtọ̀báyé àtìjòyè àtọmọ̀lú ọjọ́ kan láàjẹ́ Olúwa nípè ẹ jẹ́ ká máa wọnú àti so gbogbo àwọn tí wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin nílùú àwọn míì jókòó s'Àbújá àwọn míì jókòó sí kínní ẹ wọ́n fẹ́ máa kọ̀ntró wọn bì láíláí ní oríta ẹ̀yin ìlú
la gbọ́dọ̀ wá bá a ṣe máa tì í lẹ́yìn kí ìlú dàgbàsókè kí ìlú tòrò. Mo bá Ògbómọ̀ṣọ́ para wọn mi ò rò bí wọ́n ti bí mi tí wọ́n ti dálẹ̀. Mo gbé ìlú Jọ́ọ̀sì ibẹ̀ mo ti ṣe primary àti secondary school. Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní kékeré bàbá tó bí mi lọ́mọ ń lọ bẹ̀. Mo wá ní orí ọ̀fẹ́ láti wà ní ipò kémi náà wá sọ pé a gbọ́dọ̀ túká ni. Rárá tí nǹkan ò bá tó tí nǹkan mi bá wà tí ó tó kù káàtó a máa gbà níyànjú ni wípé ẹ̀jẹ̀ á ṣe báyìí ṣé ká ṣe báyìí àbí ká ṣe báyìí. Mi ò báyọ̀ kankan dìtẹ́ o kò ń ṣe ogún ọ̀tẹ̀ ẹ jọ̀ọ́ kò sẹ́ni tó dìtẹ̀ rí tó pérì nínú ìwé Kùránì nínú ìwé Bíbélì ọlọ́tẹ̀ aṣọ wọn máa ń ṣàkísà káàkiri ni. No, it's not about ọ̀tẹ̀. It's about development of Surulere, Ogoluwa, Ogbomosho North, Ogbomosho South, Orire local government. Ìyẹn là ń pè ní 5 local government Ogbomosho zone. Ogbomosho parapọ̀. Ogbomosho parapọ̀ ìṣèyàn kan. Kò ṣe Olugbon nìkan. Kò ṣe Soun nìkan. Kò ṣe Òpéjú nìkan. Kò ṣe Alájàwà nìkan. Kò ṣe Àrẹ̀sà nìkan. Fún àwa mẹ́rin kò lè ṣe oníkò yìí nìkan àwa mẹ́fẹ̀ẹ̀fà. Àtàwọn bá mi tó tún wà. Mo ti sọ fún wọn, mo pè wọ́n nílọ̀, mo kì wọ́n nílọ̀. Ẹjọ́ tẹ fẹ́ bá wọn pípò yìí fà lè wí ni o. Mo sọ bẹ́ẹ̀, mo lè ń pè màá bá yín ta tán. Bẹ́ẹ̀ni, ṣé rí èmi ò sí nídìí rúdurùdu. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹja ṣera wa lọ́kàn. Ìwọ tó jẹ́ Mùsùlùmí, ìwọ tó jẹ́ Kìrìsìtẹ́nì, ìwọ tó jẹ́ olóòṣà. Ẹ wo omi Ògbómọ̀ṣọ́ 5 local government yìí ni gbogbo wa mú dàgbà. Ẹ jẹ́ ká wò yẹn ká fi ṣera wa ní ọ̀kan. Ọ̀rọ̀ lọ́balọ́ba tó bá yá ààrẹ oníkálukú mi ò èmi ju eléyìí lọ ìwọ jù mí lọ èmi ju tọ̀hún lọ no that's not my business. Oníkálukú kó padà mọ́ ètò bẹ́ẹ̀ni ẹ̀ kó bring the development ẹ̀ tó wá jẹ́ sẹ́ńtà tí gbogbo wa kó papọ̀. Ṣẹ́ni èmi ò pariwo àgbọ̀ òfìfo ló pariwo láti àròjẹ ń bẹ̀yẹn dé ìgbọ́n dé Gàmbàrí 500 solar street light mo gbé síbẹ̀ nínú mo rà. Ẹ̀jẹ̀ ní kí n pariwo. It's just for development. Nǹkan tí mo bá ní àwọn iléeṣẹ́ mi káàkiri mo ń mú nínú ẹ̀ mo fi ń sọ̀pọ̀tì ìlú mi agbègbè mi ní. Tẹ bá kọjá ní àròjẹ ẹ lọ sí Ìlọrin ní aago kan òru aago méjì iná máa mọ́lẹ̀ ní. Ṣẹ́rí nǹkan tá a bá lè ṣe a máa gbìyànjú. Èyí tíjọba bá máa bá wa ṣe a tún máa bẹ ìjọba ẹjọ́ ẹ bá wa ṣe. Lẹ́bíjọ́ mẹ́ta yìí gómìnà wa àpúrúfù sólà àpúrúfù ọjà kan ní Ìgbọ́nsì almost 810 million naira oníṣèyí bá débi ṣe. Ọjà yẹn ní pé gbogbo ọjà wọn fẹ́ kí ọjà ńlá kó wà bẹ́ẹ̀. Bá a ṣe nìkan ní odò ọba kátúbí kan bí báyìí oníkálùkù á lè bẹnẹfìtì. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ tí mo bá ń bá gómìnà sọ̀rọ̀ ṣẹ́rí
àwọn ò ní executive power. Ẹ bá sọ pé ọba ọ̀gbẹ̀sìkan irọ́ ni o kò ṣàyẹ̀sí o. Lọ́ba kan wá sọ pé òun á gé èèyàn kan lẹ́sẹ̀ tó bá gé lẹ́sẹ̀ wó ìjọba á fọwọ́ mú wọn. Wọ́n gé jáde lẹ́sẹ̀, wọ́n ń lo ìwọ̀n kéré. Àwọn yẹn tó lọ ẹ̀wọ̀n. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa. A sì ní ìgbà àwọn ayé àtijọ́ tí ò sí ìjọba irú ìgbàlódé yìí lọ́ba lè pàṣẹ wá tó bá pàṣẹ pàṣẹ wọ́n gbé déyàgàn kó. Àgbọ̀dọ̀ wa ẹ̀jẹ̀ máa jẹ́ kéèyàn kọ́kọ́ fi nǹkan kan dẹ́rù báyìí. Àwa wà ní awo, àwa wà ní múlẹ̀, kí ló ń jẹ́ múlẹ̀? Sẹ́rí bẹ́ẹ̀ ṣe rí mi ni o, máa ń sọ fún àwọn aláwo tó bá dọ́dọ̀ mi, wo máa ti tiẹ̀ mọ́lé tọ́kọ tó mọ̀ o. That is me for you. Mi ò wá ọba lórí aláwo, mi ò wá lọ sílé oníṣègùn, mi ò wá lọ sílé adáhunṣe, mo wá jọba tán, mo wá wá aláwo káàkiri, orí ẹ̀ ò pè é. No, ẹ jẹ́ kí n sọ fún yín, Ọlọ́run nìkan ló ń dẹ̀yàn ládé, ẹ̀dá kankan lè dẹ̀yàn ládé, orí ọ̀fẹ́ ni mò ń jẹ lórí ìtẹ́. Tí ẹni aláwọ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí tó bá dẹ́rù bá anybody tí mo bá gbọ́, I will deal with that person. Oníkálukú ẹ̀sìn tó bá mọ̀ ìbò ó ń tọ́ra sí ẹ ṣe é. Ìwọ tó bá fẹ́ ṣaláwa o tó bá ti tọ́ ẹ lọ́rùn ṣe é. Ìwọ tó fẹ́ jẹ́ mùsùlùmí ṣe é. Ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì ṣe é. Mi ò ní kó má ṣe nǹkan tó fẹ́ lò ṣùgbọ́n má wàá sọ pé nítorí pé ìwọ wà láwo ẹ ti mú ìmùlẹ̀ yìí pé àríbíbá yìí o ìdí ìmùlẹ̀ ká sí mú ni o ajẹ́ pé ìgbà tá ìṣàlùfà kan ìṣàlálùfà tòótọ́ àbí ṣẹ́rí ènìyàn gbọ́dọ̀ máa ṣọ́ra. Ipò tá a wà yìí kò ṣe kò tá a lo ọ̀rọ̀ ẹnu bó ṣe wù wá. Wọ́n lè jù nílọ kí n fi kò jù nílọ. Ṣùgbọ́n odò téèyàn bá fojú kéré gbà mí ó ń gbèyàn lọ. Ọlọ́ọ̀ni sọ wá di alágbára àná. Ọlọ́ọ̀ni sọ wá di olóyè àná. Mo fẹ́ sọ fún yín pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ó dúró gbẹ̀ngbẹ̀ng. Ẹni tó bá fẹ́ dá titi ẹ̀ lẹ̀ kó lọ dálẹ̀ ṣùgbọ́n kò lè dàbí Ògbómọ̀ṣọ́ parapọ̀. Sẹ́rí ìgbàjọ́ bá dálẹ̀ tán èmi náà ni màá bá wọn tọ̀ pábọ̀. Ẹ bá wọlé o èmi rẹ́dí o máa bá wọn tọ̀ pábọ̀. Sẹ́rí ẹjọ́ torí Ọlọ́run ẹjẹ́ máa ẹsìn tẹ̀síntẹ̀ bá lè sìn ẹ máa sìn ẹjẹ́ wà láfíà ìlú yìí ìlú mẹ́fẹ̀ẹ̀fà ìjọba mẹ́fẹ̀ẹ̀fà tó wà káàkiri yìí márààrún l'Ógbómọ̀ṣọ́ zone ẹjẹ́ wà láfíà ẹjẹ́ wà ìgbéga ẹ̀ gbogbo nǹkan tá a bá lè mú wá níyànjú fún ìjọba ẹjẹ́ tì wọ́n lẹ́yìn. Sẹ́rí àwọn èèyàn wa tó wà lórí gómìnà Ṣèyí Mákindé ni àbí àwọn tó wà l'Ábùjá ni àánú ni wọ́n rí gbà ẹja fi àdúrà ràn wọ́n lọ́wọ́ sódà gbogbo ká máa lọ létòlétò. Sẹ́rí nǹkan tí mo rí l'Ógbómọ̀ṣọ́ fi ò bàbá àná Oyèwùmí mo ṣẹ̀ṣẹ̀ mọyì bàbá yẹn ni ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá pè ní Olugbon àtọ̀bàtẹ́lẹ̀ ènìyàn. Wọ́n pè bá tí mo dórí oyè àwọn kan tèmi wọ́n ní bàbá kábíyèsí Olugbon ẹ̀ ṣẹ́gbẹ́ Soun
mo ní ṣé bàbá 90 years old mi ò ṣe bẹ́ẹ̀ wọ́n máa yí lọ́tòrí ọlọ́run lẹ́kẹ̀ mi náà tiẹ̀ 90 náà kó tó sọ pé mi ò ṣe bẹ́ẹ̀ bàbá. Bàbá dàbí bàbá mi ní it's my grandfather. Àdẹ̀jọ́ lo ọdún 5 gbàpọ̀ ṣẹ́gbúrò èmi àti bàbá. Láíláí sílẹ̀sílẹ̀ mo ń wá sí níbàyí mo wá sí Ògbómọ̀ṣọ́ parapọ̀ mo lè fowó sílẹ̀ ẹni abálábàmà ni bàbá ṣé rí gbogbo nǹkan gba ọgbọ́n ó gba làákàyè kìnnì kan ju kìnnì kan mo ti sọ fún èèyàn wa mú sùúrù má lọ bá ìmáàmù fà á má lọ bá ilé ìwà ṣùgbọ́n àìgbọràn ni ló kó wa dé ìta dé ṣùgbọ́n mo gbàdúrà fún oníkálukú ọlọ́àfọwọ́ tọ́ wọn lọ́kàn ìṣọ̀kan tá a fẹ́ yí ọlọ́à ṣe dáadáa fún gbogbo wa èèyàn kan jáwádé o kò sí ẹ̀ka tó lè ṣe kíni o ọ̀dọ̀ mi bẹ́yẹ tó bá ti kọjá bẹ̀rẹ̀ o ti bọ́ sí sùúrù lé o màá sọ pé òsì lókun mọ̀ṣọ́ náà tó bó ṣe wà ní ẹ oníkálukú ìjọba ti pín àyè oníkálukú fún ṣùgbọ́n apẹ̀rẹ̀ wa ní Ògbómọ̀ṣọ́ parapọ̀ nǹkan tó bá máa pa wá pọ̀ a gbọ́dọ̀ jọ ṣe é papọ̀ ní àlàáfíà mo dẹ̀ fẹ́ sọ fún yín pé àwọn náà ti ń túbá díẹ̀díẹ̀ wọn ò lè bá ifá kankan mọ́ ní kóòtù ọ̀rọ̀ àlàáfíà là ń fẹ́ àwa náà dẹ̀ sọ́pọ̀tì ẹ̀ kí gbogbo àjọ gbé ní àlàáfíà. God bless you. Thank you very much. Àrífín ni kábíyèsí sọ̀rọ̀ léde ẹlòmíràn. Ẹ ṣé. I'm going to ask for the permission of those of you who don't speak Yoruba to give me 5 minutes. I want to address kábíyèsí. Mo fẹ́ tọrọ àyè lọ́wọ́ gbogbo ẹ̀yin yòókù tí ẹ kì í sọ èdè Yorùbá fún bí ìṣẹ́jú 5 mo fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀. And it concerns kábíyèsí, so it's none of your business. Kábíyèsí nìkan mo sì fẹ́ bá sọ̀rọ̀ kò sí ìtọ́kàn yìí mẹ́. Kábíyèsí ká dípẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀. Ẹ̀sìn ọba àjòkó. Amen. Ìrùkẹ̀rẹ̀ ọba àdàbẹ́rẹ́. Amen. Ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ kò ń sọ̀rọ̀ ìní o ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan tá à ń pè ní Èjìgbò. wọ́n kàn déédéé rí i pé àwọn ọba wọn àpẹ́ lórí oyè wọ́n bá ti sọ wọ́n jọba ọba ti tó bí ọjọ́ mélòó kan kábíyèsí àtúntò wàjà eré ní àwàdà ló wá kan ọmọ kékeré kan ọmọ ìwà ń wò pé kí ló ti fẹ́ ṣe báyìí tó ń bá jọba òun lọ nìyẹn tó òun ò bá jọba torí òun nìkan ló kù ní ìlànà tó a jẹ́ pé ìdí tòun ò tẹ̀ jọba mọ́ ní Èjìgbò nìyẹn ló bá ń lọ sóko lọ́jọ́ yẹn nínú ìbànújẹ́ gidi pété tí ó fẹ́ kọlu bàbá àgbàlagbà kan tó ń bọ̀ torí ọkọ̀ ẹ̀ bàjẹ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú o bàbá wa ní ọmọ aládé kí ló dé ó bá ṣàlàyé fún bàbá pé báyìí báyìí ni òun lọ́ba kan òun ò sì fẹ́ kú. Bàbá bá ní kò nira tó bá ti dọjọ́ ìwúyè ẹ sọ fáwọn onílù ẹ ká má lu ìlú bá ń ṣe ń lù tẹ́lẹ̀ o kán lù lọ́nà ọ̀tọ̀ báyìí 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 ni kí wọ́n lu ìlú tiwọn ló bá dọjọ́ ìwúyè ní ọmọ bá jọba dọjọ́ ìwúyè bó ti bọ́ síta
láti máa jó yílù ká àwọn àjẹ́ ìlú yẹn tí wọ́n ń pọba jẹ wọ́n tún ti péjọpọ̀ lórí igi ọdán bí táwọn ti máa ń ṣèpàdé wọ́n retí ìlú ní onílù bá fi kọ̀ǹgọ̀ sí ìlú orí bá ṣe ń lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò ṣùgbọ́n ń gba àwọn oníṣẹ́ máa lùlù wọ́n bẹ̀rẹ̀ sí lùlù pé eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò. àwọn àjẹ́ wá wúra wọn lójú ìlú eléyìí yàtọ̀ ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí gbogbo ìgbà tó bá ṣáàjò yìí lùkà máa kọrin mìíràn jù yẹn lọ eléjìgbò ló lè jìgbò tìgbín sílẹ̀ lálẹ́ jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa lára lè jìgbò ọmọjọba ó pẹ́ lórí oyè kábíyèsí àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. ètò kan tó tèmi létí ètò Olúgbon ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúgbon. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kọ̀ọ́ o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.